àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. a máa kí káàbọ̀ sórí ètò ká ṣàlàyé lónìí o. ọjọ́ àánú, ọjọ́ ìgbẹ́gẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú. Adejoke yín náà ni ọmọ yín àbúrò yín ló ń kí yín káàbọ̀ sórí ètò ká ṣàlàyé lónìí yìí. ẹ bá mi sọ fẹ́yàn kan, ẹ bá ń wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, ẹ sì bá mi pa àwọn àbúrò mi ẹ̀gbọ́n mi láti darapọ̀ mọ́ mi pé ètò yín o, ètò olólùfẹ́ yín ọmọ yín bó ti bọ́ sórí afẹ́fẹ́ lónìí. ẹni tí mo rẹ́rìn wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni ṣé bí ó pọ́dún kan báyìí níbi tí bàbá wa Ọ̀jájá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń fẹ́ wọn ní dúdú ní pupa ó pọ́dún kan. ìkan lára ìyàwó Ọọ̀ni ìyẹn olórí Tóbi Phillips Ògúnwùsì wọ́n mọ̀ ṣe kí ni o, wọ́n ṣayẹyẹ ọdún kan tí wọ́n di olórí láàfin wa ní Ilé Ifẹ̀ lọ́hùn. wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé the journey so far ní àwọn fi ìdùnnú àwọn fi ọpẹ́ hàn sí Ọlọ́run ọba fún 365 days of grace in our marriage. wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán ti di aya His Royal Majesty Imperial Majesty tó ti di olórí láàfin olórí wa ní Ifẹ̀. tó ìyẹn la ní ká fi tó wà létí ẹ̀rí tán ró gẹ́gẹ́ báyìí. ó má dùn kéèyàn di olórí mi. ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ fi hàn sáwọn aráàlú láti fi rán wa létí pé ìgbéyàwó yín pé ọdún kan. ààrẹ títa àwọn ìyókù náà kàn náà ṣàyẹ̀yẹ̀ tiwọn lé orí ẹ̀rọ ayélujára bí wọ́n ti pọ̀ aláàfin ká bá wọn jẹrẹ sí. ẹ jẹ́ ká tún fi lè wò tí kíni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa ti àwọn akẹ́kọ̀ọ́ tìlú wo ni akẹ́kọ̀ọ́ ti Ògùn Poli Noma Poli ọ̀nà wọn ṣe ìfẹ̀hónúhàn nípa pé wọ́n fi owó kún owó acceptance fee. ẹ gbọ́ acceptance fee lọ́nà wo náà tó ṣe fi gbowó ẹ̀ báyà lè sọ ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ ni pé wọ́n ti fi owó kún láti 25,000 naira tẹ́lẹ̀. wọ́n ní pé ó ti di láti 35,000 wọ́n náà ti sọ di 50,500 naira fún ọmọ tí wọ́n bá fún ní admission a wá san 50,500 pé òun gbà láti wá kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ náà. yàtọ̀ sí yẹn wọ́n ní pé àwọn òṣìṣẹ́ iléèwé náà wọ́n já iṣẹ́ kúnra dáadáa. wọ́n fi pé bí àpẹẹrẹ pé irú àwọn tó jẹ́ pé bóyá wọ́n ṣe tán ní ọdún tó kọjá ń sìn èsì ìdánwò wọn ó ẹ̀ṣẹ̀ ń jáde ni àbí ẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ lọ sí HND2 HND1 wọn second semester èsì ìdánwò tí wọ́n ṣe ní ìparí first section wọn HND1 wọ́n ní kò tí ì jáde. tí ó bá sì tí ì jáde ọmọ mi tó jẹ́ pé bóyá ó kù díẹ̀ káàtó kò ní mo bó ṣe máa gbáradì sí fún ètò fẹ́ ṣe nítorí máa fàdá pé máa jẹ́ kẹ́lòmíì kó di pé dípò kí ó ti ṣe papọ̀ nígbà tó wà níléèwé wọ́n wá ló ní extra year àbí extra semester. ìyẹn ló fà tó pé wọ́n ṣe ìfẹ̀hónúhàn nígbà tí wọ́n sì bi àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ lé ọ̀rọ̀ tán béèrè pé kí ló dé àwọn ọmọ yìí fi ṣe ìfẹ̀hónúhàn kí ló dé tí eléyìí wáyé. àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ adarí ilé ẹ̀kọ́ wọ́n ní pé wọ́n fẹ̀lẹ̀ kébò sí jẹ́ kí n ló bẹ̀ ipe nò jẹ́ kí wọ́n réyàn bá wọn jó sí i. wọ́n gba ọ̀nà tí ó tọ́ láti jẹ́ kí àwọn ọmọ nǹkan tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn fún nípa àwọn mọ̀ pé wọ́n ṣe ìfẹ̀hónúhàn gbọ́dọ̀ ìpè tó ń ṣe yẹn ariwo lásán ariwo ọjà ni. nígbà tí àwọn ọ̀rọ̀ yìí jáde èmi wọ́n ti ń kó omi inú kan tí wọ́n ń kọ mí pé ẹ ti ẹ̀ gbọ́ pàápàá jùlọ nígbà tí ìkan lára wọn tó jẹ́ Ọlámídé Ọ̀jẹ́ládé tó jẹ́ ìkan lára akẹ́kọ̀ọ́ tó ní táwọn bá gbégbèsè báyìí
pé kí wọ́n má fi owó kún owó mo gbà láti wá kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ yìí pé ọ̀nà táwọn bá fọ́nrán rẹ báyìí ó ṣeé ṣe kí wọ́n fowó kún owó ìkẹ́kọ̀ọ́ gangan tí iléèwé máa gbà lọ́wọ́ àwọn torí díẹ̀díẹ̀ báyìí náà ni wọ́n ṣe gbé sókè díẹ̀díẹ̀ lówó fi débi tí ó dé wọ́n tó bá jù bẹ́ẹ̀ lọ́nà táwọn ní ká tún wò náà èmi ń wo kinní kan pé tó fi bọ́ sí gbòòrò tó fi ń dà gbòòrò tó fi kọrin all we are saying don't increase the school fees tó fi ń kọrin àlùtàì ìpè kọ́kúfẹ̀ kan lọ bá ẹni tó jẹ́ adarí ilé ẹ̀kọ́ náà bóyá kán kọ̀wé tó tọ́ ìròyìn gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láwọn kọ̀wé wọ́n láwọn kọ̀ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta àwọn dá wọn lóhùn ìgbà tó máa dá wọn lóhùn pé káwọn wá ìgbà ẹni kí náà ṣe pé náà ṣe subsidy strike àbẹ̀wò ni increment ọ̀yẹ́ àwọn òṣìṣẹ́ tán nìkan dúró sílé wọ́n ní gbogbo ẹ̀ṣẹ́ àtúndì dàpọ̀ mọ́ra wọn sì fáwọn látìgbà náà àwọn ilé ẹ̀kọ́ òṣètán láti dá wọn lóhùn ìdílé lè tán fi bọ́ síta ṣùgbọ́n nígbà tí ẹni tó jẹ́ DSA tó máa fi tó àwọn oníròyìn létí ó ní pé àwọn ò mọ nǹkan tí wọ́n tán ń ṣe ìfẹ̀hónúhàn lé lórí wọn àṣàlàyé àwọn ò sì mọ bí àwọn ti fẹ́ dojúkọ nǹkan tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lé lórí wọ́n ti bá fẹ́ wo ní kókó tí wọ́n tò kalẹ̀ nígbà mi ò tẹ̀ ǹgbà tó bẹ̀rẹ̀ sí sanwó acceptance fee lẹ́yìn kan kọ̀wé sí ẹ pé congratulation o wọ́n ti mú ẹ nílé ìwé o kó dẹ̀ débẹ̀ kó lọ gba lẹ́tà pé èmi náà kò á dẹ̀ bu ọwọ́ lùwé pé ìwọ ló wá gba lẹ́tà pé wọ́n ti fún ẹni accept láti kẹ́kọ̀ọ́ nílé ìwé yìí o èmi ò wá mọ̀gbà tó di pé tó máa san acceptance fee kó sì jẹ́ ká tó máa gbowó pé afẹ́ ọ̀yà mo gbà láti wá kẹ́kọ̀ọ́ nílé ìwé nígbà tó bá san acceptance fee tán wà tó sanwó study níbẹ̀ wà tó sanwó stẹ̀ wà tó sanwó gbogbo ẹ̀ ẹ̀wọ́n la fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nígbà tó wà nílẹ̀ lọ́dà náà Ọlọ́run bá tó lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run bá tó yóò kú dẹ yóò di nǹkan rọrùn fún gbogbo wa ní ṣókíṣókí mo fẹ́ kí n mú tó àwọn òròyìn tó hàn tàbí tá lọ lónìí tá fẹ́ yà sí ó pọ̀ mo ṣe ní kí n mú ní ṣókíṣókí ẹ jẹ́ kí n dé lágbára tí n bá padà dé Ká Sálàyé ń tẹ̀síwájú ẹ kó kalẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé Ọlọ́ọ̀bẹ Elédùmarè yóò fi ìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa adúpẹ́ fún ìgbésẹ̀ akin kíákíá ètí ìjọba ìpínlẹ̀ Èkó gbé èwo ni ìjọba bẹ̀rẹ̀ kíkó àwọn arìnrìn-àjò lọ sí Israeli kúrò ní orílẹ̀-èdè náà tẹ́bà gbàgbé ogun ti bẹ̀rẹ̀ láàrin àwọn ìlú tó wà nílẹ̀ wọ́n ti ń bára wọn jà báyìí lórí pé èmi mo nílẹ̀ ìwọ kọ́ ló nílẹ̀ o ò lè gbalẹ̀ mi ó ti ṣẹlẹ̀ ó ti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Israeli báyìí Palestine ni o Israeli ni o kí lórúkọ ìlú kẹta wọn yìí náà Anas àbí Bahama ẹ̀ka mẹ́ta ṣábí mẹ́rin gbogbo ọ̀nà bára wọn jà báyìí lórí pé èmi mo nílẹ̀ ìwọ kọ́ ló nílẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n wá ń sọ yìí kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn o wọ́n ń jà lórí pé èmi ni mo nílẹ̀ gangan ẹni tó bá fẹ́ mọ̀ bóyá jọ́ mi àwọn bá ṣe máa sọ bí ọ̀rọ̀ ìrìnàjò ilẹ̀ yìí ṣe di nǹkan tí ó di fàákájà láàrin àwọn orílẹ̀-èdè tó yẹ pé àwọn tán nílẹ̀ gangan gbà tán padà dé àwọn míì ti ń gbé lórí ilẹ̀ wọn àtìgbà náà ni ìfẹ̀hónúhàn pé àwa la nílẹ̀ wọ́n kọ́ ló nílẹ̀ àwa la ní mọ́ṣáláṣí wọ́n kọ́ ló àwa ní sínágọ́gù kọ́ ló ní àwa la ní tẹ́ǹpù wọ́n kọ́ ló ní tẹ́ǹpù ló ti di nǹkan tí wọ́n jọ ń fà láàrin ara wọn kò dín ní 310 àwọn ọmọ orílẹ̀ àwọn tó ń lọ sí Israel ọmọlédè Nàìjíríà tó lọ sí Israel láti ìpínlẹ̀ Èkó 310 wọn ni ìjọba ìpínlẹ̀ Èkó ti kó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń sọ pé àwọn yòókù tó jẹ́ pé wọ́n ti lọ kò sáyè fún wọn láti lọ báyìí torí wàhálà àti ogun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè náà lọ́hùn adúpẹ́ pé ìjọba yìí ti gbé ìgbésẹ̀ ní kíákíá nítorí tán bá yìí ti ṣe bẹ́ẹ̀ kó má di pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó lóun rìnrìn àjò lọ́sàn ló máa di pé wọ́n máa lọ fi ara gbà àná ọmọ tó ń gbé lọ mo tiẹ̀ lọ́rẹ̀ẹ́ mi kan tó yẹ pé ó wà ń bẹ̀ olófin tó wá létí pé gbogbo ilé ní orílẹ̀-èdè Israeli ló ní bọ́ńkà onítọ́ba tí sàárìn yẹn bá ti dún báyìí kíákíá wọ́n sá lọ sí abẹ́ẹ̀lẹ̀ àjálẹ̀ lórí tó sọ̀rọ̀ pé àwọn tó wà ń bẹ̀ báyìí inú fọ àyàfó ni gbogbo tó fẹ́ rìnrìn àjò lọ síbẹ̀ kan ní sùúrù náà àyè ìrìn àjò lọ sí
Jerusalem mọ Jerusalem àti kinní kan kò tí ì yọ báyìí bóyá tó bá dọdún tó ń bọ̀ kò sígbà tá a fẹ́ tá a dáṣọ tá a rílẹ̀ fi wọ́ ẹjẹ́ á ní sùúrù báyìí o nítorí ogun àti wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè náà lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sì ti bá rìn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè akànṣọ́pọ̀ ọmọ orílẹ̀-èdè ọ̀hún náà ni atọ́kẹ̀ṣọ́ orílẹ̀-èdè ọ̀hún náà ṣe ṣe kán náà faragbá lára ìṣẹ̀lẹ̀ náà yàtọ̀ síyẹn o ọkọ̀ bàálù àwọn orílẹ̀-iṣẹ́ ọkọ̀ bàálù kọ̀ọ̀kan wọ́n ti dá fífò lílọ bíbọ̀ ọkọ̀ bàálù wọn lọ sí orílẹ̀-èdè náà nítorí àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè náà pé Hamas ló kọ́kọ́ ju bọ́ǹbù sí orílẹ̀-èdè Israeli tí sẹ́ni pé àrífín burúkú ó dá padà báyìí ìdápadà tó wá dá padà ó ní agbára bó ṣe wá ń lọ tó ṣe ń bọ̀ yìí ara àwọn orílẹ̀-èdè tó ti dá lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú wọn dúró òun náà ni United Airlines, Delta Airlines gbogbo ọ̀nà ti dá dúró àtọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ńláńlá mìíràn tó yẹ pé ọkọ̀ wọn ó ń lọ sí ibẹ̀ ni wọ́n ti dá dúró kó má di pé kó má ìpọ́n gbàbẹ̀ kọjá àmọ́débẹ̀ ẹni tó ń fò lójú òfurufú kó má lọ talu pílẹ̀ẹ̀nì kó má lọ dìgbò kó má lọ dáná sun mọ́ lóbẹ̀ ìdílé ilé tó fi jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹni tó pe ogun ẹni tó máa ròyìn ogun ò ní kú ṣùgbọ́n ẹni tó bá pe ogun orí ara ẹnìkan kọ́ ló pè sí o àmọ́ nǹkan tí Hamas rò lọ́kàn tó jẹ́ pé lákòókò ìbọn ṣe wàwọ́ ẹ̀bọ̀lẹ̀ títí ẹ̀yìn ọ̀rẹ́yìn ọpẹ́ pàṣọ náà ni Philistine náà ti darapọ̀ níjẹ́ pé àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan wọn ti dára kan fi máa so mọ́ra báyìí pé ẹ jẹ́ ká fi tóra wa létí n tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Israeli lọ́wọ́lọ́wọ́ báyìí láàárín àwọn ìlú yìí ìjà èmi ni mo nílẹ̀ ni ìjà èmi ni mo nílẹ̀ ẹgbà tán lé wa lọ lẹ́wà gbalẹ̀ òun ló ṣẹlẹ̀ kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àbí òṣèṣìn torí a bá máa gbọ́ kan sọ wọn ni pé wọ́n bá kírísítẹ́nì jà kírísítẹ́nì nílẹ̀ orílẹ̀-èdè Israeli pàṣẹ́ntéèjì mélòó lẹ jẹ́ ń bẹ̀ ẹ má fi ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ kírísítẹ́nì lẹ́sẹ̀ rárá àbí mùsùlùmí àwọn onílẹ̀ náà béèrè fún ilẹ̀ wọn ẹ jẹ́ kí n dé lágbára tí n bá padà dé Kasalaye ṣì ń tẹ̀síwájú ẹ kú kàlẹ́ lọ́dẹ. ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye ìpínlẹ̀ Ondo ni mo lọ báyìí o láti fi ṣe tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo jẹ́ bó tilẹ̀ jẹ́ pé ìlú Àbújá ni mo ti kọ́kọ́ gbọ́ ìròyìn náà kí tó máa mú lọ sí ìpínlẹ̀ Ondo láti fi ṣe jẹ́ fún ẹ̀yin aráalé kí nìkan tó ṣẹlẹ̀ ilé ẹjọ́ tó kalẹ̀ sí ìlú Àbújá sún ìgbẹ́jọ́ Ayédàtiwa síwájú kí nìdí tó fi sún síwájú agbẹjọ́rò tó dúró fún tó ń ṣojú Ayédàtiwa igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo òun ló sọ fúnlé ẹjọ́ pé kí wọ́n fa ọwọ́ ìgbẹ́jọ́ kan fa ìgbẹ́jọ́ dúró ná nítorí ẹgbẹ́ òṣèlú tí ó wà lóde níbẹ̀ pé wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti wọ ojútùú sí fàákájà tó wà láàrin gómìnà igbákejì àti ilé ìgbìmọ̀ aṣòfin tí a bá gbàgbé àwọn ìṣẹ̀fọwọ́nú wọn ti ń lọ lóṣìíríṣìí tí wọ́n sọ fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kó má gbà kẹ́nikẹ́ni kó halẹ̀ mọ́ kó dúnkokò mọ́ wọn nípa ìgbésẹ̀ tán nìkan gbé láti rí i pé wọ́n dá igbákejì gómìnà dúró látàrí ìwà ẹ̀sùn tí wọ́n fi kàn án pé kò ṣe òtítọ́ pẹ̀lú ìjọba nígbà tó wà níbẹ̀ àti pàápàá pé ó náwó ìlú kùmọ̀kùmọ̀ ní àkókò gbà tí ó fi délé fún gómìnà nígbà tí wọ́n lọ gba ìtọ́jú ní òkè òkun gbogbo eléyìí náà ni wọ́n fà pé ìjọ tí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ gangan òun ni wọ́n fi ìdí kọmitì kalẹ̀ wọ́n ní pé kákúfẹ̀ kan lọ ṣe nítùbínùbí ìjọ ọmọlé ni ìjọ ẹbí ni alákìtì ilé ẹjọ́ dé ká tún wá di ọ̀rẹ́ ìyẹn ni bóyá ìgbésẹ̀ tí wọ́n gbé ni ó fi fà tán ní pé kí wọ́n dá ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí pé ká dá dúró lẹ́nu iṣẹ́ àbí kí wọ́n dá dúró ní ẹnu iṣẹ́ àìrètí o pé nǹkan rẹ̀ èsì rẹ̀ ló máa mú wá torí kò dùn máa náà nú pẹ̀lú wàhálà tó wà láàrin gómìnà àti igbákejì torí pé ilé ìgbìmọ̀ aṣòfin náà ó ti ń fara gbà ó máa fara kọ́ ìdàgbàsókè ìlú ó ṣeéṣe kó fara kọ́ lára ẹ̀ tẹ́ẹ̀bà sí gbàgbé 2024 kọ́ ni ìpínlẹ̀ Ondo máa ṣe ìdìbò wà lára ìpínlẹ̀ tó ń ṣe ìdìbò gátagàta kó má di pé gbà náà lọ́hùn
tí wọ́n bá ti rí ilé wọn tó dáadáa báyìí kó wọ́n yẹ pé wàhálà máa lọ bẹ́ẹ̀lẹ̀ nígbà tí wọ́n fẹ́ dìbò gbogbogbò. tó ìyẹn ní ṣókí láti ìpínlẹ̀ Ondo. a ní pé nípa ọ̀rọ̀ ti àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n wọ́n ní pé ó lé ní 7,000 ọ̀daràn tí ó ń dúró de ọjọ́ ikú wọn. àwọn tó ti dájọ́ ikú fún lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan pé ó lé ní 7,000 tí wọ́n ń retí. ọ̀rọ̀ yìí àwọn tó fi ọ̀rọ̀ yìí tó fi ránṣẹ́ wọn náà pera wọn ní Human Rights Law Service Human Rights Law Service àti àwọn kọ̀ọ̀kan tó tún darapọ̀ mọ́ tó pera wọn ní Inclusion Project tí wọ́n sọ fún àwọn ará ìlú pàápàá jùlọ ní ti àyájọ́ ọjọ́ tí wọ́n pè ní death penalty wọ́n pè ní agenda for ẹ jẹ́ kí n wò ná death row government wọ́n pè ní àyájọ́ ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ nípa à ń ṣe ìdájọ́ àwọn tó à ń ṣe ìdájọ́ ikú fún àwọn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ṣe àyájọ́ ọjọ́ náà. nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò yìí àwọn àjọ yìí wọ́n di ẹ̀bi ru bí ilé ọgbà ẹ̀wọ̀n yìí tó ṣe rí bí ó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dájọ́ ikú fún òun náà ni wọ́n dúró wọn kú wọn pa wọn sì tọ́jú wọn ìpele mẹ́ta ni wọn kú wọn pa wọn sì tún ṣe ìtọ́jú wọn. nígbà tí ọ̀rọ̀ wá dà báyìí wọ́n wá di ẹ̀bi ru ìjọba. àkọ́kọ́ ni pé tó bá tẹ̀yẹ́ pọ́n dájọ́ ikú fún àwọn ẹni yìí àwọn gómìnà tí ó yẹ kó buwọ́lù ilé ẹjọ́ ti ṣèdájọ́ ọlọ́pàá ti mú ọ̀daràn wọ́n ti ṣèwádìí wọ́n ti pè wọ́n lẹ́jọ́ sì ti ṣèwádìí wọ́n wá ti wá dájọ́ ikú fún wọn. àwọn tó wá fi sí orí death row yìí pé ó yẹ kó pa wọ́n gómìnà kọ̀ kò buwọ́lù wé pé kí wọ́n lọ pa wọ́n ló fi pé wọ́n wá ń dá wọn jọ sínú yàrá yìí. wọ́n nínú yàrá yìí wípé nínú yàrá yìí èèyàn 5 èèyàn mélòó yẹ kó wà ń bẹ̀ wọ́n ní èèyàn 5 sí 8 ló wà nínú yàrá 6x7 wọ́n ní bí yàrá yìí ṣe fẹ̀ sí ó nìyẹn. ibẹ̀ náà ni wọ́n ti ń sùn ibẹ̀ náà ni wọ́n ń ṣe ẹ̀yọ́ sí ibẹ̀ náà ń ṣe ìgbọ̀nsẹ̀ sí oríṣiríṣi nǹkan ló lè bẹ́ẹ̀lẹ̀ ń bẹ̀ ẹni orí bá kó yọ nínú wọn ni. nígbà tí wọ́n yẹ pé wọ́n dájọ́ kú fún wọn tí wọ́n ṣetán láti buwọ́lù ìwé pé kí wọ́n lọ pa wọ́n tí wọ́n fi wọ́n síbẹ̀ ọ̀nà wo náà fẹ́ gbà láti rí pé àwọn aráabí wọ́n jáde kúrò ní àhámọ́. gbogbo ìgbà náà máa ń ṣe àyájọ́ ọjọ́ yìí ẹni pé the 21st World Day Against the Death Penalty ẹni pé wọ́n ti ń ṣèlòdì àwọn àjọ ti ń ṣèlòdì wọ́n ti ń gbégbésẹ̀ láti ṣèlòdì sí pé ká máa dájọ́ ikú fún àwọn ọ̀daràn dípò tó máa fi dájọ́ ikú fún wọn pé bóyá kán wọn ẹ̀wọ̀n fọ̀páwọ̀n fún wọn àbí ẹ̀wọ̀n tí ò ní gbèdéke kán máa wọ̀n fún wọn ìyẹn ni pé life imprisonment pé kán máa fún wọn dípò tó máa fi dájọ́ ikú fún ọ̀daràn. tó bá sì wà ń bẹ̀ ọlọ́run lè ṣe kó di pé ẹnìkan kan ronúpìwàdà ìjọba kan dé wọn kàn ní pé àwọn ẹni tí ronúpìwàdà ẹ jẹ́ ká dáríjì wọn pé kán máa lọ. ṣùgbọ́n tó àbá ṣe léyìí tí wọ́n bá dẹ́kun pé kán máa dájọ́ ọkú tán sì ní gbégbèsè lórí àtàn dájọ́ ọkú fún kankúfẹ̀ kan kásẹ̀ pé à ń dájọ́ ọkú fún ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀. ìgbésẹ̀ yìí ni àwọn wà lára nǹkan tí àwọn ẹni tí wọ́n ń polongo sí fún àwọn èèyàn pé kí wọ́n gbìyànjú láti rí i pé ìjọba ó gbé ìgbésẹ̀ kó sì fawọ́ ẹ̀rọ kó dáwọ́ irú nǹkan báyìí dúró. tó ní ọ̀rọ̀ ti ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ òun nìyẹn. ẹ má gbàgbé ṣé ní ọ̀sẹ̀ tí ó kọjá òun la ṣe àbí ọ̀sẹ̀ iná àbọ̀sẹ̀ tó kọjá lára àwọn highlight tá a ṣe inú mi dùn pé a gbọ́ àwọn èèyàn wọ́n fi ohùn ránṣẹ́ lẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní inú wọn dùn gẹ́gẹ́ mo sọ ààyè ò gbà wá àbá máa fi gbogbo ẹ̀ hàn lójú fún ẹ̀yin ará ilé kẹ́ máa gbọ́ ṣùgbọ́n a mú ẹyọ kan yìí èyí tó wá láti ọ̀dọ̀ Mr. Ọmọfóyè Bọ́dúndé wọn láwọn ń gbé ní Abidjan ìyẹn ní Ivory Coast lọ́hùn ṣe pé ọ̀rọ̀ tá a sọ ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń dúró sí ẹnu bodè wọ́n nínú 52 checking points tí ó wà ọlọ́pàá ló mú 30 ọgbọ̀n ní ọlọ́pàá dúró sí asọ́ ní ọ̀sẹ̀ tó kọjá
nípa bí àwọn ọlọ́pàá ṣe ń dúró tán náà ń gba owó lọ́wọ́ àwọn tí wọ́n bá ti ń wọlé tí wọ́n sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá wa Bọ́dúndé tí wọ́n sọ, ohun tó ń fi ránṣẹ́. Ẹ jẹ́ ká gbọ́. Lẹ́yìn tá a bá gbọ́ tán a máa lọ sílé agbára, la máa fi bọ́ sí abala èyí tí ó kàn ní tó kásẹ̀ ètò Ká Sálàyé ti òní yìí nílẹ̀. Ẹ kú kalẹ̀ lọ́dẹ. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ sọ nípa ojú ọ̀nà Bẹ̀nẹ̀ yẹn, in fact ọ̀rọ̀ tó touch mi gan ni. Tí ìpàdé program tí mo ti ń mẹ́sẹ̀jì yín, ó lè pátápátá ni wọ́n ń jà lójú ọ̀nà yẹn. Àtọ̀nà Ìdíròkò àti ọ̀nà Sẹ̀mẹ̀ sí Maitu, ó lè ni wọ́n ń jà, ó lè. Tí ẹ bá ń wọlé wọ́n á béèrè pé bolo ti ń bọ̀. Tí ẹ bá sọ Yorùbá wọ́n á ní ta ló kọ́ ẹ ní Yorùbá tó ń sọ. Tó bá lọ́run lọ sẹ́kọ̀ọ́ wọ́n á ní bolo ti ń bọ̀. Tó bá tó wá kúrò lẹ́kọ̀ọ́ gan tó ń padà sí ló bá yá o, even kó jẹ́ pé o tí ò lọ kú tọrọ gan tó yẹ pé bọ́dà ló ń lọ àbí pé bóyá Ìdíròkò àbí pé bóyá àtàn kankan, wọ́n á tún ní kó máa pe ẹni tó wà lọ́hùn tó fẹ́ bá sọ̀rọ̀. Àti pé ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ, ẹ wo ní bọ́dà Abidjan bí báyìí, tí èèyàn bá kúrò ní bọ́dà Abidjan tí èèyàn ń lọ sí inú ìlú Abidjan, ọ̀nà méjì ní checking point wà mà. Ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni ìpele kan ọlọ́pàá, ìpele kejì àwọn custom, ìpele kẹta ni àwọn tó máa ń anti-drug ló máa kọ́kọ́ check ẹrù yín wò. Tí wọ́n bá ti check ẹ̀ tí wọ́n rí pé kò sí ọ̀kan wọ́n á fi ń lẹ̀. Àwọn custom náà wọ́n á wò tí ò bá sẹ́rù òfin, tí ò sí ẹran ìgbẹ́ nǹkan kan, wọ́n á check ẹ̀. Lẹ́yìn yẹn lọ́lọ́pàá wá control ìwé yín, ó parí nìyẹn. Ibòmíì tẹ́ tún máa kàn lójú ọ̀nà, custom nìkan ló wà ń bẹ̀ fún àwọn ẹrù. Wọn ò dẹ̀ ní dá mọ́tò kékeré dúró, mọ́tò ńlá ni. Tí wọ́n bá ti dá mọ́tò kékeré dúró, tí wọ́n bá ti ní kí ló wà ń bẹ̀, tí wọ́n wọnú búùtù, tí wọ́n ní pé kò sẹ́rù kan rẹpẹtẹ bẹ́ẹ̀ tẹ́ aṣọ mi ni wọ́n ní kẹ́ máa lọ ní. Torí wọ́n ti rí pé wọ́n ti control yín níbi tẹ́ ti ń bọ̀. Ṣùgbọ́n ti Nàìjíríà kọ́, ojú máa ń ti èmi gan lára tí mo bá ń lọ lé tá a bá gbà náà ibẹ̀ yẹn. Ọlọ́run máa rẹ̀ kó ṣàánú. Inú mi dùn ọ́ fún ọ̀rọ̀ tẹ́ pẹ̀kẹ́lù lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá yẹn. Àṣejù wọn ti pọ̀ jù, ojú ọ̀nà ò dáa níbẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì náà àwọn ọlọ́pàá náà wọ́n á tún já yín bọ́lẹ̀. Tí wọ́n bá tún àti wọ́n á rówó lọ́wọ́ yín gan, wọ́n lè sọ pé bolo ti rówó. Ẹ̀ tún fún wọn pásítọ̀tì, wọ́n tún lè ní báwo ló ṣe ǹjẹ́ pásítọ̀tì ìjọ òrìjínà ni nǹkan tí ò ń ṣe iṣẹ́ wọn. Inú mi dùn ọ́, ẹjọ́ tó lọ́ọ́ ẹjọ́ ẹ má bá fi ọ̀rọ̀ yìí kẹ́ bá bá sọ fún gbogbo wa kí ìjọba bá wá nǹkan ṣe sí i. Ó ti sú wa, àṣejù wọn ti pọ̀ jù. Kán kíjọba jọ kán bá wa wá nǹkan ṣe sí i, kán bá wa dín wọn kù. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa Bọ́dúndé láti ìlú Abidjan. Gẹ́gẹ́ ẹ sọ wọ́n ní àkókò gbà wá, ọ̀rọ̀ tó ń sọ ó pọ̀, ṣùgbọ́n dá mi lójú pé ìbá tí wọ́n ń sọ àti rí ẹyọ kàbí méjì mú nínú ẹ̀. Ó dá mi lójú pé ìjọba ẹ̀ ń wò wá, àwọn aṣojú yín náà sì ń wò wá. Ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé lórí àwọn nǹkan yìí ẹ bá wa gbé, ẹ dákun ní kíákíá. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ ó pọ̀ o, ṣùgbọ́n àkókò tí ó gbà wá gẹ́gẹ́ bí sọ ló yẹ ká lè fi gbogbo ẹ̀ ká tẹ̀ sí etí gbọ̀ ẹ̀yìn ara ilé. Tó ẹ jẹ́ ká lọ sílé agbára tá a bá padà dé ibi pẹ̀lú èèyàn pàtàkì àtúndì máa pẹ̀kẹ́lu ọ̀rọ̀. Wọ́n tàbí fẹ́ sọ̀rọ̀ lé lórí, ó ní ṣe pẹ̀lú bàbá yín ṣogbó ìlú mọ̀kùmọ̀kù, pàápàá jùlọ ọ̀rọ̀ epo rọ̀bì. Ẹni tó jẹ́ adarí ilé iṣẹ́ epo, òun mọ̀ ní wọ́n ti competition against báyìí, wọ́n ní kó rọ́kúnlé kó sì ṣe kíni kí wọ́n yẹ̀wé ẹ̀wò. Tó ẹ̀wọ̀n jẹ́ ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ tí bá dé láti ilé agbára lọ́hùn bí ta ti fẹ́ lọ fi ta fẹ́ fi wọ̀nyí ká fi wọ̀nyí tán, èmi pẹ̀lú wọn lájọ máa pẹ̀kẹ́lu ọ̀rọ̀. Ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé tí n bá padà dé èmi pẹ̀lú ọ̀kan lára àwọn adarí
ọ̀dọ́ ti Yorùbá orílẹ̀-èdè àgbáláyé pàápàá jù ẹni tó jẹ́ ààrẹ fún wa wọ́n lè mí pẹ̀lú ọjọ́ máa sọ̀rọ̀ lórí ìpè tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pè fún ìdádúró mele kyari yẹn ni ó jẹ́ gceo àbí kílẹ̀ máa pè wọ́n ní òun náà ni group chief executive officer ti NNPCL. Kí wàá ní ìdí tí wọ́n fi ń pè pé kí wọ́n dá wọn dúró lẹ́nu oníkan báyìí náà láti ń gbọ́kùn bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé kì í ṣẹjọ́ wọn ṣùgbọ́n jẹ́ ká gbọ́ tààràtàrà ìdí tó fi gbé ìgbésẹ̀ kankan dá wọn dúró. Àwọn náà ni ààrẹ Oladotun Hassan, barrister Oladotun Hassan. Ẹ káàsán sórí ètò Ká Sálàyé. Ẹ káàsán ọmọ kí gbogbo ilé asọ́fòrò ẹ̀kọ́ ètò náà. Yes sir. Ẹ bá káwọn ará ilé náà. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi o nílé tó kó lẹ́yìn òde o Elédùmarè á máa ràn gbogbo wa ṣe. Àmín àmín. Ẹ dákun ẹ bá ṣàlàyé fún àwọn ará ilé kí ni ìdí pàtàkì tó fi di pé gbogbo ẹ̀yin bíi ọmọ ẹgbẹ́ bíi mélòó lẹ kóra jọpọ̀ tẹ kọ ìwé pé kí wọ́n dá mele kyari dúró, kí ni ìdí tí ẹ fi gbérù gbèsè báyìí? Mo ń ṣe pé àwa ni a rò nínú ara wa pé wọ́n gbọ́dọ̀ dá mele kyari dúró. Gbogbo àwọn ìwà àjẹbáni àti ìnáwó wa ní ìfọ̀nàpọ̀ṣù àti bí ọ̀gbẹ́ni mele kyari ṣe ń darí ọ̀rọ̀ ètò epo rọ̀bì tamọ̀ sí iléeṣẹ́ NNPC kó tó wá di aládàáni NNPCL Limited tí wọ́n fi ń kó owó jẹ. Gbogbo wa náà ni a rí lórí awòmáwòrán nígbà táwọn National Assembly náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ owó yanturu. Owó tá à ń sọ yìí tábà mu ní èjì ẹ̀ta owó tó ti ń lọ bí 100 trillion ni. A fi ṣe pé à ń fi gbàkọ̀bọ̀ kan nù bí ọ̀rọ̀ yẹn ṣe rí gangan là ṣe ń là á mọ́lẹ̀ yìí. Àwọn owó yìí dẹ̀kẹ̀rẹ́ owó orílẹ̀-èdè Nàìjíríà ni. Owó tó yẹ ká fi tún títì ṣe ni. Owó tó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà fi jẹ́ ọ̀kan gbòógì àkọ́kọ́ nínú ilẹ̀ adúláwọ̀ ní gbogbo àgbáyé. Owó yìí òun ló sọ wá di ẹjọ́ arílẹ̀ tó sọ gbogbo àwọn ọmọ ìlú wa tí wọ́n ríṣẹ́. Tí owó yìí bá lọ ní gbogbo bó ṣe yẹ kí wọ́n ná tó wọ gbogbo ibi tó yẹ kí ó wọ̀ lórí ètò ẹ̀kọ́ lórí ètò ọ̀gbìn a ní wà níbi tá a wà lénìí. Dọ́là wa ò ní lọ́lẹ̀ bó ṣe lọ gbogbo bí náírà wa ṣe lọ sílẹ̀ lónìí a ní wà nínú ipò tá a wà lónìí. Epo wa tá a wà gbọ́ngàn tá a wà ní a ní máa lọ a ní aṣọ ńlẹ̀ ká lọ máa wọ àkísà. So gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ló ń jẹ́ kí gbogbo àgbáríjọpọ̀ ẹgbẹ́ káàkiri nílẹ̀ Niger Delta ní ilẹ̀ Ìgbò ní ilẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀-òjìrè láàrin àwọn Haúsá tiwa ní àwọn gbogbo àwọn ọ̀rẹ́ wa káàkiri gbogbo wa gbé ìjókòó nílùú Àbújá náà the 25th of September pé kí ibo là ń lọ lórí ọ̀rọ̀ NNPC yìí nígbà táwọn ṣàkún gbogbo ìwé ní lọ́dọ̀ auditor general ó fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ owó ní mele kyari ò fi sínú ilé ìfowópamọ́ CBN tamọ̀ sí federation account. Gbogbo owó tí ọjà tá ń tà nígbà tí àrèrè àròmìnira ààrẹ jẹ a gbọ́dọ̀ bí ẹni tá rán níṣẹ́ pé báwo ló ṣe ṣe wú kúmọkùmọ. Ìbéèrè yẹn ni àwa lọ bá ààrẹ orílẹ̀-èdè nísìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ìwọ ló wà lórí àpèrè báyìí. Ó tó dé ní ọ̀gbẹ́ni yìí ti ń ṣe ilé epo iléeṣẹ́ NNPC wọ́n ti ń ṣe mọ̀kùmọ̀kù. Wọ́n ní wọ́n ṣe sọ́fídì. Àwọn tó ń gba owó sọ́fídì ibo ló wà iléeṣẹ́ wo ni wọ́n ibo ni kí nìkan tó kó wọlé tó fi ń gbowó. Ṣé epo tiwa yìí náà tẹ lọ ń swap because wọ́n ń fi epo rọ̀bì wa fi rọ́pò epo pẹtrólì nílùú òyìnbó ni. Ṣé ìrírọ́pò yẹn náà là ń sọ owó ẹ̀ ni àbí àti ẹ̀lérè kankan nínú èrè tá à ń ṣe ni? Àbí báwo gangan la ṣe nílò because tó bá fọ́ epo wọ́n máa ní local consumption wọ́n máa ní commercial sales
local consumption wa ṣé fún àwa náà náà láti ń ra epo ara wa ni gbogbo ohun tí wọ́n kó jẹ orí rúdurùdu láti sọ pé kí Bọ́lá Ahmed Tinubu president wa ààrẹ wa kí wọ́n pe àrò àti ẹ̀dọ́ ni wọ́n tún pè papọ̀ kí wọ́n pe inspector general of police kí wọ́n pe DG DSS wọ́n pe national security adviser EFCC kí wọ́n kó gbogbo ẹjọ́ àti ọ̀báàzì tí wọ́n lọ pé kó máa lọ tú ọ̀rọ̀ ti central bank tó ń ṣe tí wọ́n ti ń túwèé kan ọ̀rọ̀ central bank pé kí wọ́n pe gbogbo ọjọ́ kí wọ́n pe ọ̀gbẹ́ni Mele Kyari láti ìgbà kó tó wọlé ìgbà tó máa fi wọlé báwo ni NNPC wàá béèrè lọ́wọ́ ẹ̀ à lè mọ rẹ́kọ̀dù àwọn tó kówó jẹ kóhun tó débẹ̀ nígbà tí wọn náà débẹ̀ gbogbo owó tó gbà wọlé ibo lẹ lọ sí báwo àwọn ètò ẹ̀yìn òwú lẹ́jọ́ ń pin báwo ni owó yìí because sábà ní pé owó tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ owó la gazette nínú nǹkan tá a kọjáde pàápàá jùlọ ní gbogbo 2022 fún gbàgede oṣù mẹ́jọ ní gbogbo owó tí ìjọba pa ní NNPC wọn ò fi kọ́kọ́ lọ ẹ̀jíṣẹ́ owó tá a lè sọ yìí ó ń lọ bí 16 trillion lọ́tọ̀ ní kòpẹ́kòpẹ́ yìí chairman tax force tí aṣíwájú Bọ́lá Ahmed ṣẹ̀ṣẹ̀ appoint Mr. Olóyèdè ó fi hàn wá wípé gbọ̀gede 10 trillion naira owó mọ̀kù owó ńlá báyìí ni wọ́n fi ń tún ilé epo wa gbogbo ilé epo mẹ́rẹ̀ẹ̀rin ilé ìfọpo wa mẹ́rẹ̀ẹ̀rin refinery wa òun ni wọ́n ná lórí ẹ̀ báwo la ṣe máa náwó lórí àbíkú tí àwa nílé nǹkankan a máa ná 10 trillion naira. Mo ń wo orí awó márùn-ún nísìnyí minister for works wọ́n ní afẹ́tún gbogbo títì ilẹ̀ wa ṣe over 18,000 kilometres wọ́n dẹ̀ nílò over 10 trillion naira àbí 8 trillion naira 13 trillion láti ṣe wọ́n máa rí 6 trillion from the federal government wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá owó yòókù nígbà tí yàn kan oṣù mọ̀kùmọ̀kù 10 trillion naira ṣé tá a bá ní owó yẹn ṣé gbogbo títì wa ti dé ní àfíìs ni gbogbo Ìbàdàn expressway Ifẹ̀ gbogbo ọ̀nà wa ní gbogbo ọ̀nà wa tó jágiri iléeṣẹ́ mọ̀nàmọ́ná àárín àárí gbogbo nǹkan mùdùmùdù ó wá dẹ̀ lówó lọ́wọ́ báwo ni ọmọ ẹlẹ́rọ wa ṣe máa jẹ́ àṣálẹ́ egun láti sọ pé kí wọ́n wa kọ́ńtù rẹ̀ fínífíní pé kí ó dàgbà tó bá ṣe ń tù rẹ̀ fínífíní kó lọ rọ́kúnlé nítorí pé òun lè jókòó lórí ìwà àjẹbánu kó wá máa fi ọ̀nà hàn wá pé ìwọ ni ó tún lọ máa ṣe olùdarí bẹ́ẹ̀ òun ní jẹ́ ká rí ìdí ọ̀rọ̀ tòótọ́ la sọ pé káṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́ fún Mele Kyari ní ìwé nílò ẹ̀ ordinary olórí ilé iṣẹ́ tẹ́ pé àwa la gbà í sí ilé iṣẹ́ bàbá ní àfẹ́ mọ́ àwa aráàlú la sọ pé àfẹ́ mọ́ a dẹ̀ ti sọ fún ààrẹ orílẹ̀-èdè kò ṣe pé àfẹ́ nìkan ẹ lọ bá wa túwèé kan ẹ investigate àwọn ọ̀rọ̀ tá a sọ yìí owó subsidy tí wọ́n lọ sọ over 500 billion lóṣooṣù báwo la ṣe fẹ́ jèrè lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tá a bá ń sọ owó bọ̀tùbọ̀tù báyìí tó yẹ ká fi tún orílẹ̀‐èdè wa ṣe káà sọ fáwọn èèyàn kọ̀ọ̀kan. ààrẹ ẹ dákun ẹ bá wa kójànù díẹ̀ ẹ bá wa dákẹ́ ẹ bá dá tọ́mì fúngbà díẹ̀ náà káwọn kan tó ní fún wa nílẹ̀ agbára tá a bá padà dé àtúntẹ̀síwájú pẹ̀lú àlàyé tẹ̀ ń ṣe fún wa lọ ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀ yẹn ara lé. ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ọ̀rọ̀ ti MD tí à ń sọ̀rọ̀ lé lórí ìyẹn adarí iléeṣẹ́ NNPCL tí àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ń pè pé kí wọ́n yẹ̀wé ọwọ́ ẹ̀ wò kó sì lọ rọ́kúnlé bí wọ́n ṣe ń yẹ̀wé ọwọ́ ẹ̀ wò. ààrẹ wa tó jẹ́ ààrẹ ti Yorùbá Council Worldwide wọ́n ṣe wà lórí ìlà nǹkan tí ó ń gbẹnu lé lórí òun náà ni àlàyé ìdí tó fi ní kí wọ́n yẹ̀wé wọn wò. èmi wá béèrè kan kó tó di pé a lọ sílé agbára ẹ̀rọ ìpẹ́lú ìbéèrè yẹn láti máa padà sí báyìí òun náà ni pé hello sir. hello.
nípa ìbéèrè tí àlàyé tẹ́ ṣe kalẹ̀ ẹ jẹ́ ká wò báyìí ọ̀rọ̀ owó tá à ń sọ yìí 16 trillion 10 trillion ṣé ẹ rò pé lára owó tí ẹnì kan yẹ̀wò ẹ̀wò yìí kò sí lára owó tí wọ́n fi sanwó ìrànwọ́ owó epo yẹn subsidy kó tó di pé wọ́n yọ owó ẹ̀ kúrò ìyẹn lé ní ìkejì ẹ rò pé kò sí pé bóyá lára owó yìí ni wọ́n fi náà invest sí iléeṣẹ́ ìfọpo ti Dangote èyí tá a ti ń retí pé ní July ló máa bẹ̀rẹ̀ títí dàsìkò yìí tá a ti gbọ́ nǹkan kan pẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ ààyè lórí ọ̀rọ̀ tá à ń sọ pé kí wọ́n túwèé kan kí wọ́n investigate NNPC nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ subsidy owó subsidy tí wọ́n sọ ó dàbí pé yẹn sọ ó fòkù ní tí àmọ́ ẹni tó ń gbà àmọ́ bí wọn nǹkan tó fi ń ṣe ní àkáǹtì àti rẹ́kọ̀dì àwọn tí wọ́n ń submit pé kí nǹkan báyìí ni wọ́n ṣe so gbogbo tí à ń fà yìí táǹtà láti sọ nípa ẹ̀ òun ní pé iléeṣẹ́ Dangote iléeṣẹ́ aládàáni ni tí Central Bank kówó lẹ̀ fún láti invest NNPC òun náà iléeṣẹ́ ìjọba ni tóun náà ti fẹ́ di aládàáni bó tẹ̀ jẹ́ pé gbogbo tí NNPC ń dúró lé lórí tó pé ẹ̀ ní iléeṣẹ́ aládàáni ẹsẹ̀ méjì tó fi ń dúró tó fi ń sọ̀rọ̀ iléeṣẹ́ àpapọ̀ ìjọba àpapọ̀ agbára ìjọba àpapọ̀ ló ń lò owó ìjọba àpapọ̀ owó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló ń lò gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe owó ìṣúná yìí òun làwọn wá sọ pé even National Assembly ti investigate lọ lọ́wọ́ gbogbo alárí ìgbà tí wọ́n pe former Attorney General Malami pé kí wọ́n ṣàlàyé owó kùmọ̀kùmọ̀ tí owó epo tí wọ́n gbé tí wọ́n fi owó ẹ̀ jíṣẹ́ sínú federation account gbogbo ẹ̀ láàárín tí wọ́n investigate lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo tá à ń sọ gbàgede ló wà kó ṣe pé ní ó wà lábẹ́ aṣọ tí à ń fọwọ́ kù a kàn ń sọ pé nígbà tí aṣíwájú president wa ààrẹ wa ti wà ń bẹ̀ yìí sí ààrẹ orílẹ̀-èdè pé kí ó tún bẹ̀ ṣe là ń sọ a lè gbé ejò sínú báyìí ká sọ pé kí wọ́n máa jẹ ìfọn ọlọ́dẹ ní ọ̀rọ̀ mele kyari gbogbo tó lòun ṣe fún wa lé pé òun ràn wá lọ́wọ́ pé òun sanwó subsidy òun gbégbó wọlé tẹ́lẹ̀ pé ní ọdún kan báyìí níbi ọdún mẹ́ta sẹ́yìn wọ́n kó àwọn epo kan wọlé láti ìlú Belgium epo yẹn bà mọ́tò jẹ́ epo yẹn ń rùn epo yẹn ò tiẹ̀ ìṣepo tó da ẹ́ńjìnì yẹn ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló nọ́ọ̀kì mele kyari ló kó pè wọlé ibo náà ti rí epo náà báwo lọ ṣe kóró epo bẹ́ẹ̀ wọlé fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ lánàá pé wọ́n investigate a lè máa fún náwó owó iyebíye bẹ́ẹ̀ yẹn tó léde Nàìjíríà ní owó iyebíye bẹ́ẹ̀ yẹn kéèyàn kan wá dá gbogbo ẹ̀kọ́ sábẹ́ láti sọ pé ìwọ àtàwọn talẹ́jọ́ ń dààmú wa báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà a fi ṣe ọ̀rọ̀ òṣèlú bóyá APC àbí PDP kọ́lélẹ̀ bóyá Hausa ni àbí Igbo ni òun kọ́lélẹ̀ owó Nàìjíríà lájọ́ sọ ń pa èyí kò ń ṣe aládàáni fáwọn ẹ̀yà kan àbí àwọn èèyàn kan láti rí pé gbogbo kìíní ìlú ẹ̀tọ́ àwọn ní NNPC ò ń ṣẹ̀tọ́ anybody láti sọ pé àwọn ọmọ Niger Delta tó lépo yìí gan wọ́n láǹfààní wọ́n dẹ̀ lẹ́tọ̀ọ́ sí àwọn aráàlú tó lépo náà wọ́n láǹfààní ìlú Èkó náà máa tó máa wépo ṣé dábàá ti ń wépo ṣé bẹ́ẹ̀ tó náà ṣe máa lọ nìyẹn kí ànímọ̀ rẹ́kọ̀dì ntàǹtà wọlé òun àìsọ pé kí wọ́n bá túwèé kan ẹni tó jalè mọ̀ pé òun jalè àwọn tá a fẹ́ lọ wù ìwé ẹ̀ la máa mọ̀ pé ibo báwo ló ṣe jalè ibo ló jalè dé ní àti ìmọ̀ ṣùgbọ́n à ń fi ń dáni lójú pé láì figbá kan bọ̀ kan ní owó tí wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ owó tó ti lọ tó 100 trillion naira ni wọ́n ti jí àpárọ̀ nígbà tí ọba ń jí 16 trillion ní ọdún kan ní ọdún méjì ó ti ń lọ bí 35 trillion ọdún mẹ́rin ṣé nígbà tó bá ti ń jí owó lọ tó ń jí owó lọ tí àdẹ̀wà mọ gbogbo ibi tí wọ́n kọ̀ owó rí sí wọ́n ṣe ń ta epo wa àmọ́ ẹni rìfáínárì máa ní rìfáínárì àná 10 trillion láti sáfíìsì rìfáínárì tí ò ṣiṣẹ́ tí ò fún epo èmi ò pé àpà ní ẹni bẹ́ẹ̀ tí ọba ní òun ní kíní àpà ló ń pèèyàn bẹ́ẹ̀ yẹn òun la ṣe ń lórí pé ohun tí ìjọba ọba ti ní ṣe àwa náà ti kọ̀wé sí Inspector General of Police
gbogbo ń tà ń fà yìí lábẹ́ òfin la fi ń fà á. A ti kọ lẹ́tà sí mele kyari náà ní àpèrè jẹ́ pé kó lọ rọ́kúnlé kóun náà ṣó rẹ́kọ̀dù tó bá mọ̀ pé ó dá òun lójú kókó gbogbo ìwé ẹ̀ síta kó gbọ̀ngàn fún wa ní audit report yẹ. So gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí a ní ìdánilójú pé tó bá túṣu dé sàlẹ̀ kókó iléeṣẹ́ NNPC Nàìjíríà máa nítúsílẹ̀ owó àwọn nǹkan ọ̀gbìn wa á gbé ìlú iṣẹ́ a máa lọ déédéé àwọn ọ̀dọ́ wa ríṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti mẹ́yẹ àwọn èèyàn tó ti fi nǹkan ti ṣe wá mọ́kùmọ́kù NNPC dẹ̀jọ́ kan gbòógì nínú ẹ̀. ẹ tó tẹ̀síwájú ẹ jẹ́ ká wò báyìí káyé pé tòótọ́ wọn tẹ̀ wáyé ìwé mele kyari wò ń sìn ṣé wọn pé adarí iléeṣẹ́ epo lòun aṣáà ní mínísítà tó jọ ṣiṣẹ́ papọ̀ ṣé ẹ rò wípé ohun tẹ́ ń fà yìí kò yẹ kẹ́ ẹ fa àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí mínísítà fún ilé epo àwọn gbogbo nǹkan ló yẹ kẹ́ ẹ kọ̀wé sí papọ̀ ni. ẹ mọ̀ pé mínísítà tí ó ṣiṣẹ́ nígbà tí mele kyari wà ń bẹ̀ kó tó kan tòun àwọn èèyàn kan ti wà ń bẹ̀ mínísítà tó wà ń bẹ̀ ààrẹ orílẹ̀-èdè àná president Muhammadu Buhari olówó ń bẹ̀ àti timife silva gbogbo ọlọ́jọ́ wà ní iléeṣẹ́ gẹ́gẹ́ bí minister of petroleum. But NNPC ló ń tajà ló ń rajà ministry ló ń oversee activities wọn. tó bá túṣu désàlẹ̀ kòkò lára àwọn nǹkan tá a béèrè pé gbogbo ẹnikẹ́ni tó bá fara kọ́ nínú ìwà jẹbánu yìí kò bá jà wọ generals ni kò bá jà former president ni kò bá jà tó wà nínú ìjọba tá a wà ní ẹ̀yìn ni gbogbo oníkálukú gbọ́dọ̀ dàtọ̀wọ́ ẹ̀lẹ́ là ń sọ. If investigation tó bá bẹ̀rẹ̀ investigation sí wọ́n rí àwọn tó wà nínú ẹ̀ ara àwọn tó wà ní tó faṣọ gbogbo tó faṣọ gbogbo tó pera ológun léegun àárín wọn adéṣaṣọ lójú ogun wọn a lè mọ ibi tí à ń lọ lórí ọ̀rọ̀ investigation ẹ̀ ṣùgbọ́n tó bá wá investigate wọn tán wọ́n gbọ́dọ̀ charge wọn lọ sí court nítorí ilé ẹjọ́ nìkan ló lè dájọ́ lórí ìwà jẹbánu tí wọ́n ti wù yìí. ó yẹ jẹ́ ká wá wò báyìí sí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tepo yẹn tá à ń ta epo à ń gbọ́ tán fi ń pòyì ẹnu báyìí pé ó dàbí pé wọ́n ti ìjọba àpapọ̀ ti ń san subsidy lábẹ́lẹ̀ nítorí pé mele kyari ti sọ pé kò sí nǹkan tó jọ ǹjẹ́ ẹ lè rí nǹkan kan sọ ṣàlàyé fáráàlú pẹ̀lú nǹkan tó sọ yìí. ó dùn ní pé president ààrẹ wa orílẹ̀-èdè president Bola Ahmed Tinubu wọ́n ní èròǹgbà rere fún wa lórí ìtúsílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn ajẹnirun kòkòrò ajẹnirun tá à ń pè láwọn corrupt leaders wọ̀nyí. ṣùgbọ́n òǹfà àwọn tí wọ́n ń fà wọ́n lọ́wọ́ tó ń fà wọ́n lẹ́sẹ̀ tí wọ́n wà nínú iléeṣẹ́ ìfọpo yìí. ààrẹ orílẹ̀-èdè kan sọ pé àwọn ti yọ sọ́bsidì ni ṣùgbọ́n a ní amúkọ ẹ̀rọ ẹ̀wọ́ ọlọ́ọ̀kìlá wọ àmọ́ pé ìsàlẹ̀ ní orí ẹ̀ka ti lọ bẹ̀rẹ̀ sí ní tú ọ̀rọ̀ wa yẹ̀wò. kò sí sọ́bsidì kan tí wọ́n yọ ń bì kankan kò dẹ̀ sí sọ́bsidì kankan tí wọ́n ń dá dúró. wọ́n kàn ń lò ó gẹ́gẹ́ bí owó tí wọ́n jọ ń pín lóṣooṣù nínú ilé iṣẹ́ yẹn ni tọ́dẹ̀ ti fi òfin dè láàrin ìra wọn fẹ́ pé kò easy tó bá ní wọ́n rí tó wọ́n ṣe gbogbo ẹ̀ owó àwọn owó tí wọ́n ń san owó mọ̀kùmọ̀kù kan ti wà nílẹ̀ tẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa san ni. wọ́n wá kàn fi orúkọ sọ́bsidì gbé ni tó bá ní orúkọ míì tó lè fi gbé owó yẹn jáde wọ́n á máa lò ṣùgbọ́n wọn ò ní orúkọ míì tó lè máa fi jalè yẹn lọ́n fi sọ́bsidì kí là ń sọ ti dáì àwa la lè po epo wa lẹ́gbẹ́ lọ́lù òyìnbó tẹ̀lọ exchange tó ń pè ní swapping ẹ swap ẹ̀ wá fún petroleum nígbà tí wọ́n bá gbé 1 barrel lọ tó bá máa swap yẹ kó mú bí 10 barrel of petroleum tankers wà lè nà. but epo wa yìí náà gbogbo ilé ìfọpo wa àti epo táǹtà yìí wọ́n tún lọ fi gba loan ní Afrin Exim Bank wọ́n gba $5 billion loan àmọ́ tó fi ṣe ní ìjẹta òde ní ìtàrẹ orílẹ̀-èdè tí débẹ̀ wọ́n tún lọ gba $3 billion loan kí láti lóònù ṣe lóònù yẹn la fi sọ sọ́bsidì yìí àbọ̀ fi tún lè epo ṣe ni. àbí àwọn ohun gangan ni wọ́n ṣọra wọn di ẹbí arílẹ̀ tí wọ́n ń pa wá ní ìfọ̀nàpọ̀ ṣùgbọ́n nígbà tí a ti ní ojú ogun láì tẹ́tí lọ máa náwó owó mọ̀kùmọ̀kù bẹ́ẹ̀ yẹn tí àwa nílé àǹfààní kan tí à ń jẹ ìjọba wáráwá lápè ó ṣèjọba àwọn nǹkan ó ṣèjọba ológun làwà tó máa ń mú ní
sàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ NNPC yìí tá a bá tú tí gbogbo àjọ ń wò báyìí oníkálukú tó bá kọ̀ bó kọ àwọn ààrẹ orílẹ̀-èdè àná wọn á mú wọn bó kọ ẹni tó wà ń bẹ̀ àwọn kan ní inú ìjọba tó wà ń bẹ̀ lẹ́nu ẹ jẹ́ ká jọ mọ àwọn tó ń jẹ wá tó ń fìyà ń jẹ wá kọ́ máa ti ọ̀rọ̀ NNPC kọ́ máa sọ di ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ jẹ́ kí wọ́n túṣẹ́ lórí nítorí tí a bá tú epo ti ń di 700 naira per litre wọ́n á ti pé wá fún wa ní 2000 tó bá yá ó dẹ̀ dàbí gbàdẹ́ pé à ń fi àgọ̀ a fi ń gba ìrora tó ń jẹ wáyà àtìyà yìí àtúnmú pọ̀ mọ́ ni àdẹ̀lẹ̀ ìrọ̀lẹ́rìn ò lè tó ṣì papọ̀ àwọn ò gbọ́dọ̀ sọ pé bí o ṣe ń lọ yìí náà ló ṣe máa lọ ta máa fáwọn ọmọ wa náà pé káwọn náà wá jẹ ní ìyà táwa ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí la ṣe ń fi ń dá ìjọba lójú pé ẹgbẹ́ coalition for Kyari must go àti gbogbo ẹgbẹ́ àwọn àgbáríjọpọ̀ àwọn agbẹjọ́rò tá a mọ̀ sí lawyers for reform àwa Yorùbá council worldwide àwọn Niger Delta anti-corruption movement àwọn Arẹwà youth movement gbogbo wọn àìsí coalition gbogbo àwọn ọmọ yìí gbogbo alájọ wà nínú ọ̀rọ̀ yìí àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àyàfẹ́ ni tí ò bá ta lára ń pé ìhà yìí òun tó jẹ́ ẹ jẹ́ kí gbogbo wa jọ sọ tẹnu wa tá a bá dákẹ́ tara bá dákẹ́ ni àwọn atadẹ̀ ń jà àjà nítorí òṣèlú à ń jà nítorí ọ̀la ni a lè fi Nàìjíríà lẹ́kọ̀ọ́ máa bàjẹ́ lọ báyìí tó tídìí bá bàjẹ́ tó nídìí ló máa dì orúkọ wa ti bàjẹ́ tó lágbàáyé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní túnṣe. lákòótán bàbá ẹ jẹ́ ká wá wò báyìí o pẹ̀lú àlàyé tẹ̀ ṣe kalẹ̀ yìí lẹ́yìn mo mú kankan nínú ọ̀rọ̀ tẹ̀ sọ ẹni tí ajere ọ̀rọ̀ bá ṣí mọ́ lórí ńgbà tán bá bẹ̀rẹ̀ sí tú iṣu dé sálẹ̀ kòkò ẹni tó bá ti jẹ̀bi ìbáwá nù ìjọba yìí ni o ìbàjẹ́ nù ìjọba náà bí tìjẹta ipe kí wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ gbogbo orúkọ báyìí ti ṣẹlẹ̀ sẹ́yìn ǹjẹ́ a rí ọ̀nà láti rí pé ìdájọ́ òdodo pé a lè jàre bọ̀ nípa nǹkan tá à ń fà láti ilé ẹjọ́ ẹ jẹ́ ká mú bẹ́ẹ̀ ṣé a rí pé a lè jàre bọ̀ nípa nǹkan tá à ń mú bọ̀. ẹ jẹ́ ká ọ̀rọ̀ ilé ẹjọ́ ó ń fààyè gba ẹni tá fẹ̀sùn kàn àtàwọn tá fẹ̀sùn kàn gbogbo àjọ máa lọ tẹ́ pẹpẹ ọ̀rọ̀ níwájú ilé adájọ́ ni àwa lẹ́rìí láti fi wú ẹ̀rí adájọ́ pé ẹ̀rí wa lélẹ́yìí pé ó jalè wa ọ̀rọ̀ owó tó gbà yìí kí lè fi ṣe lánìkú wa rojú ẹ̀ nínú tó bá investigate ẹ̀ nítorí ẹ̀ láti fẹ́ kọ́kọ́ túwèé kan lọ tó bá túwèé kan gbogbo tó bá bàbá jáde investigation yẹn akọni ká máa gba nílẹ̀ ilé ẹjọ́ lọ direct àkọ́kọ́ máa investigate yẹ àwọn àbájáde nínú investigation yẹn ní tó bá fi hàn làwọn àṣẹmọ wa bẹ̀rẹ̀ ẹjọ́ pẹrẹwu ní ilé ẹjọ́ láti lè gba ibi tó láti lè fi òfin àti ìdájọ́ gba gbogbo ibi tó ń wá sí àásí nítorí àkànní lọ tún pakuru kárígbà fẹ́ lọ gba ibi tí wọ́n ti náwó wa sí àbí ká lọ gbà nínú àwọn báǹkì tó lọ kó wa sí owó àbáṣà àti tábàṣà jí títí dọ̀la wọ́n sì lọ ń gbà ní gbogbo orílẹ̀-èdè bí tó fún wa mọ́ ṣé gbogbo ọdọọdún lamọ́ lọ́wọ́ máa jí wa lówó kó lọ ni owó àbáṣà àti kò tí ì tán ṣé tá a bá kúrò orí àbáṣà àti lọ́ máa lọ́ táwọn ọmọ wa bá di ààrẹ lọ́sẹ̀ máa ní owó Kyari wà ní Saudi owó Kyari náà wà ní ìlú yìí ṣé ọgọ́rùn-ún lọ́gọ́rùn-ún la fẹ́ bọ́ nínú pẹ̀rú láti sọ pé ilé ẹjọ́ a nígbàgbọ́ nínú ilé ẹjọ́ tí àsìkò ilé ẹjọ́ bá ti dé gbogbo wa náà ojúṣùkùnù lọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ṣùkùnù ní ojúṣùkùnù la máa fi wò ó àdẹ̀ní wo igi gọgọrọ má gbomi lójú òkèrè lágbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní ìbẹ̀rù mi kékeré dẹ̀kẹ̀ la fi ń pẹ̀ka àrókò ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ gbogbo wa ni òun ṣọ̀rọ̀ èmi gẹ́gẹ́ bí ààrẹ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé iṣẹ́ táwa ń ṣe òun ni pé àwa ń jẹ́ bí aṣáájú agbẹnusọ fún àwọn ẹ̀yà orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìire ni àwọn tí wọ́n wà ní ti Niger Delta àwọn náà ń jà fitafita lọ́dọ̀ tí wọn gbogbo wa jọ ń jẹ ìrora yìí ni láṣẹjọ péra wá pé ẹ wá o ìyà yóò gbọdọ̀ jẹ wá pé ẹ jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ká mọ ibi tí NNPC kówó yìí sí nítorí pé nǹkan burúkú lè fọ̀
ní ọ̀la tó ẹ tó bá nínú owó báyìí ní ìkáwọ́ ẹ̀ ó lè dogun sílẹ̀ ó lè pe àwọn ajagunta kó wá gbàjọba ó lè fi owó yẹn ó lè fi dá rúdurùdu sílẹ̀ torí pé èṣù ni wọn kò sí tí wọn ò lè fowó jọ́lá tí wọn ò lè fowó lọ òun la ti sọ pé owó yìí kan tó bẹ̀rẹ̀ sí ní ìlú ní ọ̀nà ìbàjẹ́ wọ́n lè lọ ti mass protest kọ́kọ́ mú kọ́kọ́ dání wọ́n lè lọ gbé kíá nítorí pé a ti sọ pé Kyari must go sí kọ́ bẹ̀rẹ̀ Tinubu must go campaign náà ní ọ̀la nítorí ohun tí Kyari lè ṣe la mọ̀ láti sọ pé kó tó kí ṣègbà tó dìbò olúgbẹ̀bí là ń kó sí ọ̀rọ̀ yìí ó ká wa lára la ṣe lọ sí la ṣe pé press conference ní àná òde èdè nílùú Èkó pé ọ̀rọ̀ táwọn bá lọ yìí gbogbo alójọkọ̀ kí ìjọba kí inspector general police kí wọ́n lọ tún ìwé kan bàbá ìyá ti submit petition wa àwa náà dẹ̀ fẹ́ investigate ẹ̀ lọ́wọ́ ara wa náà àwa náà ti gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn agbẹjọ́rò wa pé àjọ fẹ́ lọ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni a dẹ̀ máa gbé ìgbésẹ̀ lé lórí àwọn kéde gbogbo ọmọ Nàìjíríà a nílò ìrànlọ́wọ́ yín láti lè jẹ́ pé kọ́nà yìí kó má mẹ́yẹ àjùmọ̀ṣe lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a nílò àǹfààní ọgbọ́n ní òye ìbálòpọ̀ yín láti lè jẹ́ pé kí gbogbo àjọ wo ọ̀rọ̀ yìí kọ́nà yìí má mẹ́yẹ láàárín àtọ́ba àti ìjòyè ọ̀rọ̀ yìí kọ̀ àtàràlù gbogbo ọ̀rọ̀ yìí jọ kọ̀ ó kọ Haúsá ó kọ Ìgbò ó kọ Yorùbá. àti gbọ́ àbá sọ bẹ́ẹ̀ ṣe ń sọ àwọn náà ti gbọ́ torí pé ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn sọ ẹni ọ̀rọ̀ ti gbogbo wa ni àjùmọ̀ṣe ni àwọn àgbàládùn àkọ́lọ́ jẹ́ kó ṣeé ṣe fún yín sà. Ọlọ́run ràn yín lọ́wọ́ ráàkó yín nípa a tún máa kàn sí bó bá ṣe ń lọ sí torí àwọn aráalé wọ́n fẹ́ máa gbọ́ lóòrèkóòrè ibi tí ẹ bá iṣẹ́ dé àbí ibi tí ẹ bá ọ̀rọ̀ dé ó dá mi lójú pé nígbà tá a bá tún pè yín àyà wà fún yín láti bá wa sọ̀rọ̀ láti bá wa sọ̀rọ̀ ẹ ṣé púpọ̀ sà adúpẹ́ yẹsà tó ìrọ̀lẹ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ààrẹ ìgbìmọ̀ Yorùbá lágbàáyé pátápátá nípa ọ̀rọ̀ ti iléeṣẹ́ ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ adarí wọn ó ní wọ́n ti fi tó wa létí ìgbésẹ̀ tí wọ́n gbé àti nǹkan tí wọ́n ń retí láti ibẹ̀ wọ́n sì ti fọ̀n pè sí gbogbo wa pátápátá àtọ́ba àti jòyè àtọmọdé àtàgbà àtọkùnrin òlú ipe kájọ kún àwọn lọ́wọ́ nípa nǹkan táwọn ń gbé yẹ̀wò yìí ká sì rí dájú pé a fún àwọn ní ìmọ̀ràn ọgbọ́n àti òye yẹn lọ́gbọ́n aláfọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n kì í má ṣe pé ó yóò pà bó yóò mú gan wọ́n kàn fẹ́ mọ̀ sí pé bóyá báwọn ṣe ń tó ó lè mọ jẹ́ pọ́nà tó rẹwà ni mọ́tẹ́ bá tún ti àwọn lẹ́yìn tẹ kí àwọn lẹ́yìn tẹ́yìn náà bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè ó dájú pé obìnrin gbogbo ẹ̀ máa sọlẹ̀ sí tẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ àbí tẹ fẹ́ ní òye tẹ fẹ́ fún ìmọ̀ràn tẹ fẹ́ fún wọn ẹ gbójú òpó èdè ọ̀dọ̀ mi máa fi iṣẹ́ yín jẹ́ fún wọn ojú òpó tẹ máa gbà dọ́dọ̀ mi òun náà ní 09057012081 bóyá máa fi ohùn ránṣẹ́ ni àbí àtẹ̀jíṣẹ́ tẹ bá ti fi ṣọwọ́ síbẹ̀ máa fi ṣọwọ́ sí wọn irú ìmọ̀ràn tí ẹ fẹ́ gbà wọn àbí ìgbésẹ̀ tẹ̀rọ pé yẹ kí wọ́n gbé àti ọ̀nà tẹ̀rọ pé yẹ kí wọ́n gbà bóyá oníbòmí tó yẹ kí wọ́n tún lọ tí wọ́n tí ì lọ ẹ ṣáà fi ṣọwọ́ sí orí nọ́mbà tí mo pè é lẹ́ẹ̀kan sí 09057012081 tó ẹ̀yin ará ilé ànírìjù báyìí lọ lórí ètò Ká Sálàyé lónìí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín oníníyàn yín ṣe ọlọ́kà yín ṣe o a sì dúpẹ́ fún ìfẹ́ tí ẹ ní sí wa lórí ètò Ká Sálàyé ní Kaftan television ti Yorùbá ẹ máa gbàgbé ìpolówó ọjà báyìí náà làgúnmọ̀ wọ̀ à ń retí ìpolówó ọjà látọ̀dọ̀ yín awolóńgbàwò nígbọ̀wọ́ ẹ jẹ́ ká jọ gbára wa nígbọ̀wọ́ ètò ìgan àti ìgbìyànjú kó ju wákàtí kan lọ ṣùgbọ́n gbà tá àti ìrí ìrànlọ́wọ́ ló dà pé bóyá àṣìdádúró sórí wákàtí kan tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ wá àkókò tó kò fi bẹ́ẹ̀ sáàyè la fi ń gé ní pépèpé lórí ètò Ká Sálàyé títí ìgbà mìíràn tẹ máa bá èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín pàdé lórí ètò Ká Sálàyé mo dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo yín pẹ̀lú ẹni tájọ́ ṣẹ́ papọ̀ nílé Agodo ire àti ayọ̀ àti àánú láti máa fi rẹ́rìn pàdé ní ìgbà mìíràn ó dìgbà kan náà. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn.
àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.